èyí ẹ̀yin tèmi ẹwọ ilé ìmọ̀ síbẹ̀ ó tún gbẹnu tán ó lé kínká ṣùgbọ́n ṣáájú ẹjẹ́ kọ́kọ́ mọ́ kí n pẹ́ tún kàbọ̀ sórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV níbi tá a ṣe bẹ́ẹ̀ tàti láǹfààní àti mọ̀ já yín sí àti mọ̀ gbé yín débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. wàyò arákùnrin kan mà ló ṣe bẹ́ẹ̀ ló ti jáde wá ó jẹ́ kó di mímọ̀ pé ọdún 17 lè yóò tí gbọ́nmi sí omi òtó ti wáyé láàrin òun àti Alhaji Musiliu Ayinde MC Olúọmọ lẹ́yìn tó sì tẹ̀síwájú tó ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bí MC Olúọmọ tó ṣokùnfà aáwọ̀ n kò lérò pé ó lè rí ohunkóhun sọ ó tẹ̀síwájú ó ní ìdí òòṣà náà lẹ́tí bẹ́ẹ̀ lẹ́tí ṣe àkóbá lẹ́tí rákòbá ẹ̀sẹ̀ yín èyí ẹ̀ mọ̀ wò pé ọdún 17 ìdí òòṣà ọ̀nà owó ló ṣe bẹ́ẹ̀ ló gbà papọ̀ ẹ wọ ẹ má ṣe ìyọnu àti mọ̀ rò torí ọbẹ̀ jani ẹ kàn ṣe kí ni ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ kájọ mọ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ògbẹ́nu tán ò lè kínka ẹ̀já jọ nìṣó níbẹ̀. ẹ káàsán o ẹ kú èlé o ojú òní ti gbogbo wa o gbogbo ọmọ ìlú gbogbo ọmọ Èkó pátá ẹ jọ etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di o ojú tẹ́ fi ń wò mí iná ò ní fọ́ o. More than 20 something years yìí tí mo ti ń báyàn jà mi ò ríru eléyìí o èmi àtolú ọmọ ni o ohun tó dẹ̀ ń fàjà wa lọ́wọ́lọ́wọ́ tó bá bí ní ìrògbó lè rí sọ o ìjà ta ti ń jà láti bí 27 years ago lórí ipa àjọ wọnú ilé òòṣà àlọ́kó òòṣà nínú ìgbàlẹ̀ àlọ́kó lọ́ta àwọn tí mo kó òòṣà lọ́ta náà wọ́n dá èmi ni wọ́n gbé ṣàgbẹ̀yìn mi lọ́ta ni lóòótọ́ wọ́n fún mi lówó mo dẹ̀ dìlífà àwọn tó fún mi àjọpin láti ìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ o ìdí òòṣà yìí náà lẹ tún padà lọ lẹ́yìn mi tẹlọrọ àkóbá ẹsẹ̀ yìí o kìdẹ́ ẹsẹ̀ yìí nìkan ẹni tó jọ gaṣẹ́ wa gangan fúnra rẹ̀ kò lẹ́sẹ̀ méjèèjì mọ́ báyìí dìsìn bẹ́ẹ̀ dẹ̀ ló wà lọ́wọ́ ọ̀la Amẹ́ríkà ń dé ni bẹ́ẹ̀ báyìí nísìn ẹ̀ ń fi ọtọ Ọlọ́run wà kẹwọ́ ẹni mo tèlé Ọlọ́run wà lẹ́sẹ̀ ń bá mi jà ǹjẹ́ gbogbo wọn sí gbogbo àwọn ọmọ Òṣòdì tí wọ́n ń sọ pé mo tèlé Ọlọ́run wà mo tèlé Ọlọ́run wà ọdún mélòó rèé lé sẹ́yìn nísìn almost 13 years ago ẹ mú mi ẹgún mi gbogbo fún mi wà ń ta pẹ̀lú ẹ̀ náà tí mo ṣe bí gbogbo ẹ̀ tútù lọ mo sá lọ sápẹ́lẹ́ mo tún padà dé std ẹ̀ tẹ́ tún sì ń wá mi last 2 months nísìn ẹ̀ tún mú mi ẹ̀ tún ṣe mí léṣe ẹ̀ bà mí jẹ́ kí ló dé tó fi le tó yẹn ẹ̀ bá bọ̀ lọ́wọ́ mi ẹ̀ bá ọkọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀dẹ̀ rí Òṣòdì yìí ni gbogbo àjọdàgbà sí Òṣòdì lọ bí mi sí ẹ lé mi sí táǹsì àwọn ọmọ tí ò sọ ọmọ Òṣòdì gbogbo wọn lọ ń gbádùn l'Òṣòdì ẹ tún ṣe títí ẹ̀yin tẹ́ pọ́nrọ́ ẹ̀yin lọ́mọ Òṣòdì tí ó bá yẹ kójú yín dúdú ni ojú yín dúdú náà tójú yín yóò bá dúdú ni ọlọmúyẹwà láti ta wá jẹ youth leader l'Òṣòdì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo yín dẹ̀ pariwo tẹ́ bá rí ta ẹ fẹ́ gun pa ẹ fẹ́ ṣe gbá òun rèé wo gbára mi rèé ẹ wo bọ́ yẹ ṣe mí o ẹ wo bọ́ yẹ ṣe mí o. tọ́ ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ ẹ̀ mo lérò pé òye wà dáadáa ìyà tó bá kọ sí yín bó bá ṣe rí létí yín ẹ má gbàgbé láti bá fi èrò tí yín náà sọ sí abala àríwísí ìyẹn comment section kẹbà láìkẹ́ sì bá ṣe ẹ̀kẹ́bí sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ a ó tún mọ bá ìpàdé lọ́jọ́ míì nígbà míì lórí ìkànnì kan náà ẹ ṣé fún rò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.